Mò ń ṣe fídíò yìí látara àwọn awuyewuye eléyìí tí ó ti ń ṣẹlẹ̀ lórí social media. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Freedom Olóyè Sunday Igboho is very important. It's very important. Àwọn tí a ti expect pé wọ́n lè clamor fún freedom Olóyè Sunday Igboho, wọ́n clamor fún, wọ́n béèrè fún. In person of K1 the ultimate. Nínú ẹni tí a expect bó tiẹ̀ lè sọ̀rọ̀ nípa freedom Olóyè Sunday Igboho ni ó ní K1 wà. So inú wa sì dùn wípé àwọn tí wọ́n fẹ́ràn Olóyè Sunday Igboho sì ń bẹ láwọn táwa gan ò tiẹ̀ expect. K1 the ultimate nǹkan tiẹ̀ náà ò ní bàjẹ́ o pẹ̀lú ògo Ọlọ́run ó sì ní dẹ́ni àná látara ìfẹ́ ni a rí pé ìfẹ́ ni K1 ló fi sọ̀rọ̀. Man kana yu'minu billahi wal yawmil akhir. Man kana yu'minu billahi wal yawmil akhir falyakul khayran aw liyasmut. Èèyàn gbọ́dọ̀ máa sọ tó dáa lẹ́nu tí èèyàn bá jẹ́ ní rí tó nígbàgbọ́ náà Ọlọ́run àtọ́jọ́ kan yìí. Nínú ẹni tèmi o personal tí mi expect kò lè sọ tó lè bá olóyè béèrè freedom ó ní K1 wà. Ṣùgbọ́n nígbà tí mo rí fídíò yẹn inú mi dùn pé so ọmọ Adéyẹmọ ó ní àwọn àṣọ láwọn tán fẹ́ràn rẹ̀ ní kọ̀rọ̀ yàtọ̀ sí àwọn tí wọ́n ti fi hàn gan. Lódodo ni ọmọ Adéyẹmọ ń béèrè Yorùbá nation, àwa náà ń béèrè Yorùbá nation. Ìyẹn nígbà tí Buhari wà ń bẹ̀ tó wà níjọba tá a dẹ̀ rò pé pẹ̀lú gbogbo ìgbésẹ̀ tí àwọn Fúlàní gbé ńgbà yẹn pé wọn à ní fẹ́ gbé ìjọba yìí fún Tinubu pẹ̀lú géèmù tí wọ́n ń play, géèmù burúkú tí wọ́n ń play ní gbogbo yẹn. Ṣùgbọ́n adúpẹ́ lẹ́ni inú wa sì dùn pé ìjọba náà padà bọ̀ sọ́wọ́ Tinubu bó tiẹ̀ jẹ́ pé Yorùbá nation làwa fẹ́. Ṣùgbọ́n gbà tọ́lọ́run ti kádàrá tíjọba ti bọ́ sí ọwọ́ ọmọ ìyá wa abá Tinubu náà dúpẹ́ torí látara tí wọ́n fẹ́ tó sì jẹ́ pé Yorùbá náà ni kò sí ní tá a fẹ́ ṣe. Bó tiẹ̀ jẹ́ pé ìrìn àjò yìí náà, ìrìn àjò Yorùbá nation ó wà lára tó ran Tinubu lọ́wọ́ torí pé tá bá tiẹ̀ lérò rẹ̀ ń gbà wọn pẹ̀lú èrò burúkú tí wọ́n ní táwọn fẹ́ gbéjọba yìí fún Tinubu, Yorùbá nation táwọn èèyàn ń béèrè fún tí wọ́n dẹ̀ rí pé àwọn èèyàn yìí o táwọn ò bá fi gbé fún Tinubu wàhálà ó ṣẹlẹ̀ o. Ìrìn àjò Yorùbá nation wà lára tí wọ́n fi padà gbéjọba fún Tinubu. Ẹ já wò if not because of ìrìn àjò Yorùbá nation wọn àbá dàǹbarú ètò ọ̀rọ̀ Tinubu, àbá dàǹbarú ọ̀rọ̀ yẹn mọ́ Tinubu lọ́wọ́. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ aṣáàdùpẹ́ ẹni tí ó wà very important now ò ní bó ni ọmọ Adéyẹmọ ó sì kúrò níbi tó wà, bó ni ó sì kúrò ní Kútọ̀nù, bó ló sì máa wálé. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ freedom pé kọ́lọ́kí Tinubu ó fún ọmọ Adéyẹmọ ní freedom láti lè wálé. Akin o ẹ ṣeun ẹ fúfẹ́, Ọlọ́run ní fi ń sílẹ̀, Ọlọ́run ní fi wá sílẹ̀. Àwa náà wá ń fi àsìkò yìí a fi ń lu bàbá wa President Bola Ahmed Tinubu lọ́gọ̀ ẹnu lórí Sunday CSI Dr. Sunday ọmọ Adéyẹmọ látara Kútọ̀nù tí bàbá wa Professor Banji Akintoye a ń fi àsìkò yìí lu bàbá wa Bola Ahmed Tinubu lọ́gọ̀ ẹnu pé kán síjú àánú wò wọ́n, kí wọ́n jẹ́ kí wọ́n padà wá sí orílẹ̀-èdè baba ńlá baba wọn. Torí pé ìgbésẹ̀ tí gbogbo wa ìgbé àwọn náà ti gbérú ẹ̀ rí. Bàbá yìí gangan ààrẹ wa lénìí inú tiwọn náà kì í dùn sí ìfìyàjẹ mẹ̀kúnnù tí àwọn kan bá wá ń gbégbèsè pé kíyàwó má jẹ mẹ̀kúnnù. So mo believe pé ó yẹ kí ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu kí wọ́n lè understand torí pé àwọn náà ti wà ní position tí ọmọ Adéyẹmọ wà lénìí, àwọn náà ti wà ń bẹ̀rì torí pé àwọn náà ti béèrè ẹ̀tọ́ mẹ̀kúnnù rí táwọn náà dẹ̀ ti sápò nílé tó jẹ́ pé ìjọba míì tó gbàjọba lọ́padà nìkan máa bọ̀ nílé. So a bẹ̀ wọ́n, a rọ̀ wọ́n kí wọ́n allow gbogbo àwọn tí wọ́n wà ní ẹ̀yìn odi kí wọ́n wálé, kí wọ́n pè wọ́n kódà tó fi mọ́ Nnamdi Kanu
tó fi mọ́ Nnamdi Kanu kí wọ́n allow wọn kí wọ́n wálé padà kí wọ́n dẹ̀ pè wọ́n jọ kí wọ́n bá wọn ṣe meeting kí wọ́n bá wọn sọ̀rọ̀ kí lẹ fẹ́ torí pé inú àti akíbọ́lá Ahmed Tinubu lèmi kí wọn látara pé nínú àwọ̀ expect pé wọ́n lè takutu àmọ́ àrò pọ́n lè takutu ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé lẹ́nu ìgbà tí wọ́n débẹ̀ yìí àti ń wò pé àbí bàbá yìí àbọ́lọ́run fẹ́ lò wọ́n ni so tọ́lọ́run bá ní kí bàbá yìí tọ́lọ́run bá lò wọ́n inú gbogbo mẹ̀kúnnù ó dùn lórí gbogbo ohun tá à ń fẹ́ lórí gbogbo ohun tẹ́nìkọ̀ọ̀kan fẹ́ tọ́lọ́run bá lò yẹn tọ́lọ́run bá lo Bọ́lá Ahmed Tinubu lórí ohun tí mẹ̀kúnnù ń fẹ́ ẹ dákun kí làwọn èèyàn fẹ́ máa jà sí kí làwọn èèyàn fẹ́ máa béèrè nǹkan kan sí nǹkan mẹ́wò ẹ dákun a ní tọ́lọ́run bá ti gbìjà ìdá kí lèèyàn tó fẹ́ máa bínú sí. So a fẹ́ kí bàbá kí wọ́n dákun kí wọ́n jọ̀wọ́ àwọn ni Ọlọ́run ní kí agbára wà lọ́wọ́ wọn lénìí a fẹ́ kí wọ́n bá wa lu agbára náà torí pé ẹ̀yin ní títí wa o àwa náà ní títí yín. President Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin ní títí wa àwa ní títí yín o kò sí ní tá a rí àárín tì síbì kankan ẹ̀yin náà rí wa tì síbì kankan ẹ̀ ní ìdí wa àwa náà ní ìdí yín. So a fẹ́ kẹ́ bá wa síjú àánú wo àwọn tí wọ́n wà lẹ́yìn odi àwọn táwọn wà lẹ́yìn odi látòrí bàbá wa Professor Banji Akintoye Dr. CSI a fẹ́ kẹ́ bá wa síjú àánú wo kódà yẹn Nnamdi Kanu ẹ pè wọ́n sí round table kẹjọ sọ̀rọ̀ dialogue torí pé àwọn èèyàn wọ̀nyí wọ́n máa wúlò fún yín ìmọ̀ràn tí àwọn náà bá fi kalẹ̀ fún yín yóò wúlò fún ètò ìjọba yín ọ̀rọ̀ táwọn náà bá sọ kì í ṣe pé àwọn náà ya oníwàhálà kì í ṣe pé wọ́n ya oníjàgídíjàgan àìfẹ̀lẹ̀ kíbòsí ó ní àìfẹ̀lẹ̀ jó ẹ káàárọ̀ yes na yes so gbogbo ẹ̀yin tí ẹ ti pariwo tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ ọmọ Adéyẹmọ tẹ́ ẹ ti sọ̀rọ̀ sókè lórí freedom ọmọ Adéyẹmọ akin o nǹkan tẹ́nu ò ní bàjẹ́ Ọlọ́run ọba ò ní fẹ̀yìn náà lẹ́ o a nígbàgbọ́ pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n fún ọmọ Adéyẹmọ ní freedom láìpẹ́ a nígbàgbọ́ bẹ́ẹ̀ a nígbàgbọ́ pé wọ́n fún wọn ní freedom láìpẹ́ so torí pé Yorùbá ni wá Yorùbá làwọn náà so ìran wa sì ní wọ́n bẹ́ẹ̀ ni ààrẹ tó lọ nígbà tó wà ń bẹ̀ a máa ń tó ṣe fún àwọn ìran rẹ̀ a máa bó ṣe ń dáàbò bo àwọn ìran rẹ̀ a máa bí ó ṣe ń sọpọ́tì àwọn ìran rẹ̀ ní ààrẹ tó lọ so báwo la ààrẹ títí wa náà tó náà wà ń bẹ̀ yìí báwo ni a nígbàgbọ́ pé kò lè gbógun tì wá gẹ́gẹ́ bí ìran rẹ̀ a sì nígbàgbọ́ pé kò lè ṣàìdá tiwa gẹ́gẹ́ bí ìran rẹ̀ so àwọn ìkànlọ́wọ́ support tí àwa náà ta jẹ́ ìran rẹ̀ táwa náà bá ní bàbá Bọ́lá Ahmed Tinubu a mọ̀ pé àwọn náà ó ṣe gẹ́gẹ́ báwa náà ti jẹ́ ìran wọn torí pé gbogbo ààrẹ kọ̀ọ̀kan ló máa ń ní ojúṣe àti dáadáa tí máa ń ṣe sí ìran wọn so Ọlọ́run ọba yóò bá wa kún wọn lọ́wọ́ ìgbésẹ̀ tó tiẹ̀ ti ń gbé yìí àwọn ìgbésẹ̀ tí Bọ́lá Ahmed Tinubu ń gbé tí wọ́n ti bẹ̀rẹ̀ tí wọ́n ti kọ́kọ́ gbé àti rí pé so àti rí pé wọ́n fẹ́ ṣe dáadáa tí wọ́n bá ṣe dáadáa tí wọ́n sì ṣe ń tá a fẹ́ tí wọ́n bá ṣe dáadáa tí wọ́n ṣe ń tá a fẹ́ so kò sí jà mọ́ o kò sí wàhálà mọ́ tí wọ́n bá ṣe dáadáa tí wọ́n ṣe ń tá a fẹ́ kò sí náà àbójú sọ̀rọ̀ pé K1 ń sọ̀rọ̀ inú kódà ọ̀rọ̀ tí K1 ń sọ ó múnú mi dùn gan ó múnú mi dùn àwọn tá a wá tí bóyá wọ́n lè sọ̀rọ̀ bí wọ́n sọ̀rọ̀ làákàyè wàláhì ọ̀pọ̀lọpọ̀ wọn dákẹ́ wọn àti ẹ̀sọ́ gbọ́n a ní téèyàn ọba tí ì sí nínú ìṣòro èyàn ò lè tí ì mọ ọ̀tá ẹ̀ ò lè tí ì dọ́ra ò lè tí ì mọ ọ̀rẹ́ ò lè tí ì mọ̀tá so nǹkan K1 náà ò ní bàjẹ́ pẹ̀lú ògo Ọlọ́run gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ CSI ọmọ Adéyẹmọ pẹ̀lú ògo Ọlọ́run Ọlọ́run ọba yóò dùn tẹnìkọ̀ọ̀kan o Ọlọ́run ní fẹnìkọ̀ọ̀kan lẹ̀ Sunday Adéyẹmọ ó ní ìdí freedom President Bọ́lá Ahmed Tinubu ẹ bá wa jẹ́ kí Sunday Adéyẹmọ wá sí Nàìjíríà padà bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ fún Dr. CSI ní freedom ẹ jẹ́ kó padà wálé yóò wúlò fún yín yóò wúlò fún wa Nnamdi Kanu tí wọ́n fi sí àhámọ́ láti ìjọ yìí ẹ fún náà freedom ẹ pè wọ́n sí round table ẹ béèrè kí ni tí wọ́n fẹ́ kí ni tó ń ṣẹlẹ̀ ẹ bá wọn sọ̀rọ̀ ọmọ yín ni wọ́n a sì mọ̀ pé bàbá rẹ̀ lẹ́yìn náà a sì ti ń rí i pé ẹ hùwà bàbá rẹ̀ ẹ sì ṣe dáadáa so Ọlọ́run bá
kò ní fi yín sílẹ̀, kò ní fáwa náà sílẹ̀ o. So ẹ bá wa fún Sunday Adéyẹmọ ní freedom. Bàbá Bọ́lá Ahmed Tinubu á béèrè fún, gbogbo àwọn èèyàn náà ti ń sọ, wọ́n ti ń béèrè fún pé ẹ ránṣẹ́ sí kó máa bọ̀ nílé, ẹ ránṣẹ́ sí kó máa bọ̀, ẹ ránṣẹ́ sí bàbá Bánjí Akíntóyè, ẹ ránṣẹ́ sí olóyè Sunday Igboho, ẹ ránṣẹ́ sí, ẹ tún wá ránṣẹ́ sí àwọn tí wọ́n wà ní nkíà Nnamdi Kanu náà, kẹ́ ẹ pè wọ́n jókòó. So torí pé àjọrò ní ń jẹ́ ìjírò. So ẹ dákun, àárọ̀ yín ni o, àárọ̀ yín ni o, agbára ń bẹ lọ́wọ́ yín báyìí, agbára ń bẹ lọ́wọ́ yín lénìí, ẹ lò ó lọ́nà tó dáa, lọ́nà tí gbogbo àwọn táwọn ṣe Yorùbá nation táàfin wa máa sọ pé àti bàbá ìyá sí òsì dáadáa. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.